Ibrahim El-Zakzaky department kan náà láti jọ jáde débi òun wà ahead by a year economics ló kàn wọ́n wà nínú àwọn tí wọ́n ní haraka dáadáa tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ fáwọn ọ̀dọ́ látara wípé ẹjẹ́ àpadà sípìlẹ̀ bá ṣe ṣẹ̀sìn ẹ̀sìn làá ṣe táàfin ní ṣẹ̀sìn láyé bí àti gbangbajọ́ gbẹ̀dẹ̀ àkíyàmù wọ́n rí mú wọ́n mú lọ sọ́nà téèyàn máa tọrọ ń gbogbo gbà ní kọ́lọ́ mọ́jẹ́ òun ó ṣìnà kóhun má yẹsẹ̀ kínkínní lèèyàn fi yẹsẹ̀ kínkínní òun ló fi yẹsẹ̀ ló fi di ṣíà ló fi di proponent wọn ló fi dẹni tí ń pèpè sójú ọ̀nà àjọ lọ́rọ̀ hajj lálọ káàpù kan náà lájọ wà nínú àwọn tá a wà ń káàpù yẹn Dr. Bashir Ali Umar now professor of hadith ní BUK wọ́n wà ní káàpù yẹn bẹ́ẹ̀ náà ni Sheikh Abdul Wahab ti Kánò Imam Ali Sunni ti Kánò bẹ́ẹ̀ náà ni Sheikh Ja'far rahimahullah tawasi àjọ wà ní káàpù Sheikh Abdul Wahab kì í gbà fún anybody tó bá máa tako ojú ọ̀nà salaf tó jẹ́ ti Sunni torí pé kí Darul Hadith al-Khairiyya àti bàbá Bumbaz ti Maka ibẹ̀ ló lọ kútùbù síta ni wọ́n kà ń bẹ̀ Bukhari Muslim Abu Dawud Nasa'i Ibn Majah Tirmidhi tí wọ́n kà ń bẹ̀ nígbà ó kàyún tán lọ́wọ́ á lọ Jamia Islamiyya ní Madina so àgbọn rẹ̀ ti lóminú tẹ́lẹ̀ kójò tó rọ̀ kò ní gba tí ò tó bá rí wọn àwọn wọn ò fi lọ́kàn balẹ̀ títí àwọn wà lọ́hùn Sheikh Abdul Wahab wà Jamia Islamiyya bọ̀dọ̀ ń gbé Maka torí ìyàwó rẹ̀ wà ní Maka Dr. Bashir Ali Umar professor ọ̀nà wà Madina ìyàwó rẹ̀ náà torí pé wọ́n gbé Maka so èmi nìkan ní nínú wọn tó jẹ́ pé mò ń padà bọ̀ ní Nàìjíríà ó tẹ̀lé mi dé airport torí strategic position bídà àgbẹ̀ gateway ni ó ní Malam Najib tẹ́fẹ́ yìí báwo ni mo ṣe rò pé a lè change àwùjọ yìí tí yóò fi tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn mo ní báwọn aṣíwájú ṣe pé kalẹ̀ tó dé ojú ọ̀nà sálá airport láti sọ̀rọ̀ ẹ̀kọ́ tí tẹ́ka opposition ti wá àjọ dúró báyìí kájọ bára wa sọ lọ́dẹ̀ yìí kò bá dé kódà sálámà kò sí láàrin wa the next time tí máa gbúrò rẹ̀ ó nígbà tí wọ́n lù ú tí wọ́n fi gbé sínú wheelbarrow lórí wípé àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn wọ́n ní kí àwọn sọ́jà kí wọ́n má kọjá wọn lọ dènà dè wọ́n lójú ọ̀nà torí pé wọ́n ṣe mistake ń báyìí mistake wo ni wọ́n ṣe sọ́jà ẹni tó bọ́ sọ sọ́jà alẹ́ tó bá gbádáwọ̀ ò ní president kò ní báyìí ṣe wọ́nàwọ̀nà wọ́n fẹ́ kọ́ sẹ́ńtà ṣíìzìn sí Zaria tó jẹ́ pé yóò ju ti Ghana lọ torí ojú mú Nàìjíríà gan tí wọ́n bá ti rí Nàìjíríà mú wọ́n rí gbogbo Áfíríkà mú Abacha ló wà lórí oyè ńgbà yìí kọ́lọ̀ ń fọ̀rùn kẹ rahimahullah tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ yóò pe àwọn àfáà yóò kí wọ́n léèrè bó o tún lè ṣe jẹ́ o ó lè pe àwọn àfáà
àwọn ẹni wọ́n láwọn fẹ́ ṣe irú nǹkan báyìí o bó ló ṣe jẹ́ o àwọn àfáà ní lórí aburú tí wọ́n ó kó wá kò ní lẹ́gbẹ́ nínú ìtàn Nàìjíríà tí wọ́n bá ṣàṣọ wípé kí wọ́n ṣe ó ní kí wọ́n lẹ́vù bẹ̀ kó di yẹ̀pẹ̀ ó ní wọ́n fi ṣe police station ní Zaria nísìn sọ́jà wọ́n ti rí example èyí eléyìí tó wá bọ́ṣọ sọ́jà alẹ́ tó bá gbádáwọ̀ tó jẹ́ president ẹ̀tún wá ní táìmù rẹ̀ ẹ wá kóra wọn jọ wọ́n lọ sọ procession láàrin Zaria sí Kano sí Kaduna wípé àwọn èèyàn gbọ́dọ̀ kọjá General Buratai friend ni brother ni gbogbo ẹ̀ báwọn olówà lóyìn orí oyè flight ló yẹ kó mú wá sí Kaduna wọ́n pa láṣẹ ni wípé kó lọ by road ṣé kò nídìí torí pé wọ́n ti mọ̀ yí pé àwọn ọmọ yẹn wọ́n gbóyà débi pé wọ́n wà á dúró dè lójú ọ̀nà wọ́n máa táláyà wọ́n dẹ̀ dúró dè lóòótọ́ ó dẹ̀ pé àwọn ọmọ ìdúró dé wọ́n dúró wọ́n ń ta general láyà kí náà wọ́n ń dúró dé fire ní a fi fire èyí tí wọ́n lù wọ́n sọ pé wọ́n pa wọ́n ni tí wọ́n bá ní wọ́n pa wọ́n ni gbogbo wọn ni wọ́n pa kò ní wọ́n pa díẹ̀ nínú wọn àwa náà faragbá ń bẹ̀ torí ọmọ bídà tó jẹ́ ọmọ Turi Muhammad rahimahullah tó jẹ́ former editor of New Nigerian newspaper màmá rẹ̀ ọmọ Maiduguri ni but bàbá rẹ̀ ọmọ bídà ni nígbàtí sífàtù salat tó fẹ́ popular àwa tí a ní bí mẹ́lù lọ sí madhabu malikiya torí pé bàbá Albani sọ wípé tí wọ́n madhabu téèyàn tẹ̀lé ní wípé Ọlọ́run sọ báyìí òjíṣẹ́ látàbọ̀sán àwọn sàábé sọ báyìí látẹ̀lé nǹkan báyìí tí Malik sọ kò rí bẹ́ẹ̀ mo ní Albani Malik níbo síbo bá a ṣe mú sífọ́tù sọ̀láti tí wọ́n ti fún wa láti 1978 lábá ti sẹ́gbẹ̀ kan peter ti ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lónìí Sheikh Najimuddin àmọ́ ọmọ báyìí ẹ̀rí lọ máa ń wo ọ̀dẹ̀ mùsùlùmí kọ katira yẹn lábá fi ka muqaddima sífọ́tù sọ̀láti nítorí yí gbogbo ọ̀rọ̀ padà ní torí èèyàn kò ní ìkà orí rẹ̀ máa yí padà irú èèyàn báwọn ni ó mú mú ìmọ̀ nílé but aburú tó kó sí ni pé àwọn tó rìn mọ́ ló fi jẹ́ pé àwọn téèyàn rìn mọ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ lónà wá gbé haraka yẹn ló gbé lẹ́nu kan ìgbà tí wọ́n ní kí wọ́n fáyà yẹn ó wà nínú àwọn tí wọ́n dúró tí ń sáyà gbàgbà tọrọ ọmọ bídé ò ní dúró lẹ́yìn wọ́n pa òun náà àwọn tí wọ́n pa ń gbà ni wọ́n fi gbé pẹ́sẹ̀kì sínú wheelbarrow ń gbà yẹn tí wọ́n lù tí wọ́n fojú náà sójú rẹ̀ yamayama àwọn tí wọ́n sàásá so kí ló ìjọba ní òbìkítà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí a bá bìkítà lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí ni tá a dúró lé lórí kí ni a lè accept kí ni limit ó lá ṣe sí ìwò ẹ̀ tó ń fanu